Nítorí MC Oluọmọ àwọn èèyàn ń bú Kokozaria wọ́n ní ọ̀dàlẹ̀ ni. Títí di bá a ṣe ń sọ yìí ni inú àwọn kan kò dùn sí ọkùnrin onímọ́tò tó gbajúmọ̀ bí ìṣáná ẹlẹ́ta nì Ganiu Ayinde Oyedepo tí gbogbo èèyàn mọ̀ sí Kokozaria. Èyí kò ṣẹ̀yìn bí àwọn kan ṣe ń gbé ipò yí ẹnu pé ọkùnrin náà dalẹ̀ ọ̀gá àti ọ̀rẹ́ rẹ̀ Musiliu Akinsanya tí gbogbo èèyàn mọ̀ sí MC Oluọmọ. Wọ́n ní ó yẹ ní gbogbo kó yọwọ́ aró kì í ṣe bíi ti àtọ̀lé. Àwọn tó ń sọ̀rọ̀ ọ̀hún ní kì í ṣe Kokozaria tó ti bá MC jẹ tó bá a mu ló yẹ kó máa gbé àwọn ìgbésẹ̀ tó ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tàbí kó máa sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu. Láìpẹ́ yìí ni wàhálà kan wáyé lórí ipò alága ẹgbẹ́ onímọ́tò Èkó tí MC ń dìmú lọ́wọ́lọ́wọ́. Ohun tó fa wàhálà náà ni pé wọ́n ní ààrẹ Bọ́lá Tinubu àti àwọn alẹ́nulọ́rọ̀ míì tó fi mọ́ àwọn ọba aláyé kan ti pe MC jókòó tí wọ́n sì ní èyí tó ṣe nípò ààrẹ ẹgbẹ́ National Union of Road Transport Workers NURTW ìyẹn ẹgbẹ́ onímọ́tò Èkó ti tó. Wọ́n ní kó fààyè sílẹ̀ fún Mustapha Adékúnlé tí gbogbo èèyàn mọ̀ sí Sego láti gba ipò náà. Ọ̀rọ̀ yìí ti wà nílẹ̀ tó ti ń rúná lábẹ́ aṣọ léyìí tó jẹ́ pé àwọn díẹ̀ ló hàn sí. Ṣùgbọ́n ìgbésẹ̀ tí ààrẹ àtàwọn èèyàn yìí fẹ́ gbé kò dùn mọ́ MC nínú. Ó sì wù ú láti ṣe sáà kejì nípò alága ọ̀hún. Èyí ló fà á tóun náà fi ń tẹ bọ́tìnì káàkiri tó ń lọ sọ́dọ̀ àwọn tó lórúkọ láwùjọ tó sì súnmọ́ ààrẹ àtàwọn èèyàn tí wọ́n jọ pinnu ọ̀rọ̀ náà. Kódà wọ́n ní Wàsíù Àyìndé olórin fújì pàápàá gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà. Gbogbo bó ṣe ń rin ìrìn abẹ́lẹ̀ yìí làwọn igun ti Sego náà ń gbọ́ táwọn náà sì ń ṣe gbogbo ohun tí wọ́n lè ṣe láti rí i pé MC ṣíkà àdéhùn tí wọ́n bá a ṣe pé kó máa lọ sílùú Àbújá kó fi Èkó sílẹ̀ fún Sego. Nígbà táwọn èèyàn Sego rí i pé MC kò fẹ́ gbà lójúbọ̀rọ̀ ni wọ́n bá bọ́ síta wọ́n ṣe fídíò kan wọ́n sì jù ú sórí ayélujára. Nínú fídíò ọ̀hún ni wọ́n ti kìlọ̀ fún MC pé kó yéé gbowó ìta lọ́wọ́ àwọn onímọ́tò ọlọ́kadà àtàwọn onímárúwá mọ́. Wọ́n ní wọ́n ti kìlọ̀ fún pé kò gbọ́dọ̀ gbowó lọ́wọ́ àwọn èèyàn náà mọ́ nítorí ó ti kúrò nípò alága ẹgbẹ́ wọn. Bẹ́ẹ̀ làwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò ní àwọn ìjọba ìbílẹ̀ káàkiri náà ń jáde tí wọ́n sì ń jẹ́jẹ́ àtìlẹ́yìn wọn fún alága tuntun tí wọ́n ní ìjọba ṣẹ̀ṣẹ̀ fọwọ́ sí ọ̀hún ìyẹn Sego. Wọn kò dúró níbi èyí nìkan wọ́n tún ti ṣe pósítà lóríṣiríṣi tí wọ́n ń lẹ̀ káàkiri láti fi sọ pé Sego ni alága ẹgbẹ́ onímọ́tò báyìí. Bí wọ́n ti ń ṣe báyìí làwọn alátìlẹyìn MC Oluọmọ náà ń sọ pé àlá tí kò lè ṣẹ ni wọ́n ńlá. Bí wọ́n gbọ́n bí ifá bí wọ́n mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ MC máa ṣe sáà kejì lórí ipò alága Èkó. Ọ̀rọ̀ náà le débi pé bí kì í bá ṣe ìgbésẹ̀ tí ìjọba tètè gbé láti paná rẹ̀ ni tí wọ́n sì fa Oluọmọ létí ọ̀rọ̀ náà ìbá dìjà ìgboro láàrin àwọn igun méjèèjì nítorí wọ́n ti ń gbé fídíò oríṣiríṣi tí wọ́n fi ń halẹ̀ mọ́ra wọn jáde. Èyí ni Aláròyé gbọ́ pé ó mú kí ìjọba Èkó àtàwọn kan jókòó ìpàdé pẹ̀lú MC Oluọmọ pé kó tètè lọ fa ọwọ́ Sego sókè láti dẹ́kun wàhálà tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ èyí tó lè ṣàkóbá fún ètò ààbò nípìnlẹ̀ Èkó. Lójijì ni MC Oluọmọ jáde síta tó sì ṣe fídíò kan níbi tí òun pẹ̀lú Sego àtàwọn olóyè ẹgbẹ́ míì wà. Níbẹ̀ ló ti kéde pé Àbújá lòun ń lọ báyìí gẹ́gẹ́ bí ààrẹ àti pé láti inú oṣù kínní ní ọdún 2024 yìí Sego ni yóò di alága ẹgbẹ́ onímọ́tò lÉkòó. Ọ̀pọ̀ àwọn alátìlẹyìn MC ni ọ̀rọ̀ náà kò dùn mọ́ pàápàá jùlọ àwọn onítíátà àtàwọn tó ń rí àǹfààní ọlọ́kan-ò-jọ̀kan lọ́wọ́ ọkùnrin onímọ́tò yìí. Lára àwọn tí wọ́n ti rò pé ọ̀rọ̀ bí wọn kò ṣe fẹ́ kí Akinsanya ṣe alága náà yóò ká lára ni ọkùnrin kan tó jẹ́ ọlọ́wọ́ ọ̀tún rẹ̀ ìyẹn Kokozaria. Àwọn méjèèjì súnmọ́ ara wọn bí iṣan ọrùn ni kò sì sí òde tí MC lè lọ tí ẹ kò ní rí Kokozaria níbẹ̀. Ẹgbẹ́ ọ̀gá àwọn onímọ́tò yìí ló máa jókòó sí gbágbáágbá. Kódà níbi tó le dé bí MC bá tutọ́ sílẹ̀ ọkùnrin tí wọ́n pè lọ́mọ bíbí ìpínlẹ̀ Kwara yìí lè kó o lá. Ọ̀rẹ́ wọn náà sì le débi pé àìmọye ìgbà ni àwọn olórin pàápàá Saheed Òṣùpá ti fi àjọṣepọ̀ tó wà láàrin àwọn méjèèjì kọrin. Èyí ló ṣe ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu nígbà tí wọ́n rí i pé ọ̀dọ̀ Sego ní kókó bí wọ́n tún ṣe máa ń pè é ṣíjú sí báyìí. Kíá ló ti lọ sílé ọ̀gá àwọn onímọ́tò tuntun náà tó sì ṣe fídíò jáde.
kì í ṣe lílọ tó lọ síbẹ̀ ló dùn àwọn kan bí kò ṣe fídíò tí ọkùnrin onímọ́tò yìí ṣe jáde àti àwọn ọ̀rọ̀ tó sọ sínú rẹ̀. Nínú ọ̀kan nínú àwọn fídíò ọ̀hún ló ti ní adúpẹ́ fọlọ́run ọba, aṣíwájú ṣe eléyìí fún wa, aṣíwájú ṣe eléyìí fáwa, ẹ̀yin ọlọ́kadà ẹ lọ máa dúpẹ́, ẹ̀yin onímárúwá onímọ́tò ẹ máa lọ dúpẹ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ló ń jó sí orin kan tó sọ pé wọ́n ti kóyán mi kéré nígbà kan, wọ́n ti yẹ̀yẹ́ mi tẹ́lẹ̀, kò mọyì mi ló jẹ́ kí n yàgò fún un, a ò kì í mọyì nǹkan bí nǹkan kò bá bọ́ lọ́wọ́ wa. Mo tẹ̀síwájú nígbà tẹ́ ní ẹ ò lè bá, àdúrà fẹ́ gbà, ẹ wá padà pé ẹ fẹ́ bá wa ṣe, mọ́tò tó ti lọ lẹ̀ ń ṣẹ́wọ́ sí. Orin yìí ni ọ̀pọ̀ àwọn èèyàn gbàgbọ́ pé MC Oluọmọ ló fi ń bá wí. Oríṣiríṣi orin báyìí àtàwọn fídíò lọ́lọ́kan òjọ̀kan níbi tó ti fa ọwọ́ ségò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sókè táwọn èèyàn rí ni wọ́n ṣe ń pe ọkùnrin náà ní ọ̀dàlẹ̀ bálẹ̀kú. Wọ́n ní kò yẹ kó máa ṣe irú àṣehàn àti ìwà ọlọ́run mú ọ yìí fún ọ̀gá rẹ̀ àtijọ́ náà. Wọ́n ní tó bá tiẹ̀ fẹ́ lọ sẹ́yìn ségò ó yẹ kó lọ pẹ̀lú ìwà ọmọlúàbí ni. Aláròyé gbọ́ pé ọ̀kan nínú àwọn fídíò tí Kokozaria gbé jáde yìí ni ọ̀kan nínú àwọn ìyàwó MC torúkọ rẹ̀ ń jẹ́ Aishat ti bú Kokozaria tó sì pè ní ọ̀dàlẹ̀ bálẹ̀kú. Ó ṣàlàyé bí MC ṣe gbé Kokozaria sókè àti bí Koko ṣe fi ibi sán fún un. Ṣùgbọ́n kò pẹ́ sígbà náà ni obìnrin yìí pa ọ̀rọ̀ tó kọ òun rẹ́, èyí táwọn èèyàn ní ó ṣeé ṣe kó jẹ́ pé ọkọ rẹ̀ ló pàṣẹ fún un pé kó ṣe bẹ́ẹ̀. Lára àwọn tó tún sọ̀rọ̀ sí Kokozaria ní ọkùnrin kan tó pera ẹ̀ ní The Real Yoke. Ó ní ọ̀dàlẹ̀ ní ọ̀dàlẹ̀ yóò máa jẹ́ lọ́jọ́kọ́jọ́. Ọ̀túnba Adésànyà Sẹ̀míù náà kọ pé Mr. Kokozaria ká sọ tòótọ́ arákùnrin, ó nílò gbogbo èyí tó ń ṣe yìí. Kò sẹ́ni tó sọ pé kí o má tẹ̀lé ohun tí ọkàn rẹ bá sọ fún ọ o, ṣùgbọ́n o kò nílò irú fídíò tí o ṣe yìí. Ẹnìkan tó tún sọ̀rọ̀ nípa fídíò yìí sọ ní tiẹ̀ pé kí wọ́n máa bá àgbà ipò lọ́wọ́ Kokozaria ló yá tètè lọ foríbalẹ̀ fún ségò. Ṣùgbọ́n ọ̀tọ̀ lójú tí àwọn míì fi wo ọ̀rọ̀ yìí o. Wọ́n ní Koko kò dalẹ̀ ẹnikẹ́ni àti pé ìran kan ń lọ ìran kan ń bọ̀ lọ́rọ̀ ìjọba tàbí bí èèyàn bá wà nípò. Ọkùnrin kan nínú àwọn tó kọ ọ̀rọ̀ sábẹ́ fídíò náà ní ọ̀pọ̀ àwọn èèyàn tó ń pe Koko ní ọ̀dàlẹ̀, ṣùgbọ́n nígbà tí wọ́n sòpàǹpà mọ́ nínú ẹgbẹ́ tó wà ọ̀hún láti bí oṣù 5 sẹ́yìn, mo mọ̀ pé ọ̀pọ̀ ẹ̀yin tí ẹ̀ ń pè ní ọ̀dàlẹ̀ yìí kò mọ̀gbà náà. Dípò Gafar sọ ní tiẹ̀ pé òun náà ní àwọn alátìlẹyìn àtàwọn mọ̀lẹ́bí tí yóò bọ̀, ṣe bí MC pàápàá kúrò lẹ́yìn àgbẹ̀dẹ nígbà tí Ọlọ́run wà kúrò, bódọ̀la tó jẹ́ ẹlòmíì náà ló wọlé yóò tẹ̀lé náà ni. Bẹ́ẹ̀ làwọn míì sọ pé ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ nítorí pé ó kí alága wọn. Wọ́n ní ti pé ó jẹ́ alátìlẹyìn MC kò sọ pé kó má kí alága tuntun kú oríire. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.